èyí tó wá dùn mí jù ní pé ẹ̀yin Yorùbá ẹ̀yin ni ẹ dúró pé kí Ìjẹ̀ṣà ṣáà kú nítorí pé Iyabo Ojo ti lọ dó Ìjẹ̀ṣà rí. Iyabo Ojo wá end up láti jẹ́ ìyàwó lé Ìjẹ̀ṣà, ẹ fẹ́ kí Ìjẹ̀ṣà kú. Àwọn sẹ́nítọ̀ tí ò dó Iyabo Ojo lánàá nítorí pé Iyabo Ojo ó smell kò ní tíátà mi ń dó àwọn sẹ́nítọ̀ yẹn, ẹ kún Iyabo Ojo lọ́wọ́ bá yé àwọn sẹ́nítọ̀ yẹn jẹ́ ni. Ẹ fún mi lólóṣèlú kan tó dó Iyabo Ojo àbí tí Iyabo Ojo fẹ́ dó tí kárí ẹ̀rí mi dì sí. Ẹ fẹ́ pa Ìjẹ̀ṣà, ẹ wá ẹ ya wèrè gan ẹ̀yin Yorùbá, ẹ̀rù yín bà mí o. Ẹ̀yin Yorùbá ẹ ya wèrè gan o. Ẹ dẹ̀ ṣe fídíò ẹ fẹ́ kàn gbé Ìjẹ̀ṣà padà sẹ́wọ̀n. Ẹ̀yin Yorùbá àgàgà ẹ̀yin ọkùnrin yẹn ẹ dẹ̀ ń ṣe fídíò ẹ fẹ́ kàn question ọjọ́ tí Lumini lóyún àtijọ́ tí Ìjẹ̀ṣà jáde lẹ́wọ̀n. Ẹ mo bẹ̀rù yín gan o. Àmọ́ ẹ question Iyabo Ojo tí ọmọ ẹ lóun bímọ 2 months after wedding. Ẹ question bí tí Iyabo Ojo ti lọ ra ọmọ fún ọmọ ẹ 2 months after wedding ni Iyabo Ojo announce pé ọmọ òun bímọ 2 months after gẹ́rẹ́gẹ́. Àsàtijọ́ tí ọmọ Iyabo Ojo tó ṣe wedding, that means wípé oyún yẹn ti wà lóṣù méje. Ara tí ọmọ Iyabo Ojo fẹ́ fi gbé oyún oṣù méje dà. Ara tí ọmọ Iyabo Ojo tó fẹ́ fi gbé oyún oṣù méje dà. Tó bá tiẹ̀ jáwọn tó ṣọ́ra tí kún wọn máa ń round, a sọ pé okay body wọn gbé. Oṣù méjì gẹ́rẹ́gẹ́ Iyabo Ojo lọ ra ọmọ. Time tí Iyabo Ojo lọ ra ọmọ yẹn ó sá kúrò bó ṣe ń lọ Kenya ló ń lọ Canada ló ń padà sí Tanzania tó fi parí gbogbo pépà ọmọ tó rà. Ẹ fi ọjọ́ kan question Iyabo Ojo rí pé oṣù kejì tọmọ ẹ ṣe ìyàwó rẹ̀. Àmọ́ ẹ question bàbá Ìjẹ̀ṣà nítorí pé kò padà fẹ́ Iyabo Ojo sílé bí ìyàwó. Ẹ ń question ẹ pé oṣù keje tó jáde lẹ́wọ̀n náà bímọ fún. Ẹ ń question Ìjẹ̀ṣà tẹ́ ẹ rí fídíò tí géńdé ọlọ́run ọmọ 20 something years tó dìde tó lọ tilẹ̀kùn. Fídíò tẹ́ ẹ rí pé ọmọ yẹn ló kọ́kọ́ make advance sí bàbá Ìjẹ̀ṣà, ẹ rí ọmọ yẹn o. Ẹ wá sọ ọmọ yẹn di ọmọ ọdún 4. Ẹ wá tàgì Ìjẹ̀ṣà ní pedophile pẹ̀lú ọmọ 23 years tó gbọ́dọ̀ ti ṣíwọ́ ọmọ bíbí. Ọmọ 23 years láyé àtijọ́ tó jẹ́ pé ọmọ tí ẹ̀gbọ́n gbọ́dọ̀ ti máa bímọ. Ẹ wá sọ ọ̀dọ̀ ọmọ ọdún 4 fún gbogbo wa. Àmọ́ Iyabo tó gbé Mohbad lọ sí UK tí wọ́n sọ address ibi tí Mohbad ti perform. Boyfriend Iyabo Ojo di ọ̀la owó tí Mohbad fi perform fún Polo wọn ṣàkáùntì ẹ̀dọ́là. Polo jáde kó sọ pé ibi tó ń sanwó iṣẹ́ Mohbad sí rè. Ẹ question Iyabo Ojo. Ẹ question Iyabo Ojo tí Mohbad kú sí camp ẹ̀. Àmọ́ ẹ question Ìjẹ̀ṣà tí géńdé ọlọ́run tí ọyún ẹ gbórin jọ ọyàn mi yìí lọ tó fi ọwọ́ ra nìkan. Ẹ question ẹ̀ pé ó fi do file ọmọ 23 years. Ẹ question Ìjẹ̀ṣà àmọ́ ẹ question ìlọ́kọ tó rán bàbá ọmọ ẹ lọ sẹ́wọ̀n. Ẹ̀wọ̀n la pè. Ẹ question ẹni tó ń pèrè ní Diona ìyàwó ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́. Ó lọ fẹ́ ọkọ ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tí kò miss birthday wọn rí. Ó wá ń sọ fún gbogbo yín lójú ara yín pé Diona lòun. Ẹ dẹ̀ fọjọ́ kan béèrè pé Diona kíni? Ṣé Diona ọmọ owó ẹ? Àbí Diona virginity ẹ? Ẹ béèrè yẹn rí. So Iyabo Ojo ó ti build àwọn gúùpù apààyàn to that extent that ẹ̀yin àgbàlagbà nílẹ̀ Yorùbá ń sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ bí olórí ẹ ń sọ̀rọ̀ bí olóṣì. Number 1 jẹ́ ń gbé ẹ débẹ̀ fún pé Ìjẹ̀ṣà end up pẹ̀lú CEO Lumini, bó end up pẹ̀lú CEO Lumini.
That shows Ijesha was innocent and he was compensated from above. That is what they call compensation. Tabagbe Lumini, tabagbe Iyabo Ojo sórí igbá lẹ́nu. Ta ló wà valuable náà méjèèjì? Ta ló ṣe fi tọrọ ọmọ náà méjèèjì? Ta ló fi ṣe ta la lè fi tọrọ ìyàwó nínú àwọn méjèèjì? Ta ni national treasure nínú àwọn méjèèjì? Nínú Lumini àti Iyabo Ojo. Lumini tó bá wùn ẹ́ kó lọ máa wine pẹ̀lú Iyabo Ojo la tó bá ta sí máa gbé ẹ ṣe pé èmi ò gbé jẹ́ bí ò tọrọ lèmi sọ kẹ́ kó ṣì lọ torí kò sí ọ̀kan nu yín tó gbádùn. For Ijesha láti fẹ́ Lumini gbogbo èèyàn ọkùnrin tẹ̀ ń bú Ijesha ẹ lọ kú ẹ lọ mú àìpò gbé ìyàwó ilé ẹ síta kó tó bú Ijesha yàwó wọ́ọ̀tì ìyàwó ilé ẹ jẹ́ ká wo contribution ìyàwó ilé ẹ sí Nigeria society. God came from above. He kept Ijesha for 5 years and he prepared the table before his enemy. Tí family member mi bá fẹ́ sí Lumini máa fi family member yẹn máa fi sínú special call mi sí Lumini nínú ayé ògbóǹtarìgì télọ̀ ọmọ burúkú tíṣẹ́ télọ̀ ń gbá nínú orí ẹ̀. There is no how you will write a story or history of Yoruba land. Taba pínlẹ̀ ní tí Lumini wà náà tẹ́ ẹ máa bọ́ tẹ́ ẹ máa ṣe yes ma fún. That is a company. She is a company. She is the table. She is the continent. She is the country. She is the nation. For Ijesha láti bímọ àkọ́bí ọkùnrin through Lumini. Obìnrin tá fi ń tọrọ ọmọ. Ìyàwó tá fi ń tọrọ ìyàwó. Citizen tá fi ń tọrọ citizen. Àṣàyàn ni Lumini. O rò pé Lumini pọ̀ ni. Tí Lumini bá pọ̀ mú Lumini kan jáde nínú ẹbí ẹ̀. Ìwọ mú Lumini kan jáde kó lórí burúkú títí ẹ tó ṣe show fún Ijesha fún mi ní Lumini inú ẹbí ẹ gẹ́gẹ́ bí ọmọ ẹ gẹ́gẹ́ bí ìyàwó ẹ àbí gẹ́gẹ́ bí family member ẹ fún mi ní Lumini kan. Baba Ijesha is not your regular customer. Baba Ijesha is your boss. Baba Ijesha deserve a chieftaincy title in the country. For Ijesha to have end up with Lumini, it shows you Iyabo Ojo, you cheated that man. Iyabo Ojo, it shows that you lied against that man. Iyabo Ojo, God disgraced you before the whole world. Lumini wa kere nu ayé ni. Lumini ò mọ value ara ẹ̀ ni. Tó bá jẹ́ pé Lumini lè dúró bí ruwa ṣe dúró ni. Wọn ò bí pọ̀ rí ìyálàyà gbogbo yín àti lọ́kọ àti Iyabo. Ẹ gbọ́dọ̀ lárúkọ mọ́ Lumini lórí. It is not about age. It's about her achievement. It's only God that can reward a man. It shows Iyabo Ojo lied against Ijesha. The news that came out yesterday. I was expecting Ilokomo Arelu. I was expecting you. Iloko, mese sibi, bosibi. Ẹsẹ̀ tó gbé lọ tó fi ṣe baby shower. Kí ló dé tó ṣe lè post ọmọ afẹ́ tó ránṣọ ọ̀fẹ́ fún ẹ fógún ọdún ẹgbẹgbẹ̀rún ọdún. Ọmọ afẹ́ tó spend the sleepless night. Why are you not bold enough láti lè post ọmọ afẹ́ tó fa yes ẹ? Ṣé ẹ lọ ṣe baby shower ni? Abẹ́ lọ fi ṣẹ̀sín. Ṣé ẹ lọ ṣe baby shower ni? Abẹ́ fẹ́ pa Ijesha yanyan. Ṣé gbà tẹ́ lọ ṣe baby shower? Ṣé ẹ dá bàbá ọmọ mọ̀? Ṣé báṣọ tó wọ̀ fún baby shower? Ṣé bí the same aṣọ yẹn lọ́kọ yẹn wọ̀? Kí ló dé tẹ́ ṣe fẹ́ rí lunch sí Ijesha? Tẹ́ ṣe fẹ́ kàn padà sẹ́wọ̀n. Mo ń béèrè Iloko, gbẹ́sẹ̀ sókè, gbẹ́sẹ̀ síbi. Mo ní, why are you not proud enough to post your ọmọ afẹ́? You are scared of Iyabo Ojo. Because irú kankan náà ni wà tí Iyabo Ojo. Èmi ò tí rí n tó máa dé bọ́ ọmọ afẹ́ tèmi. Tí mo máa deny yẹn. Nínú òjò, nínú ẹ̀rùn. Nígbà jíjẹ, nígbà tí ò bá sí.
toro lórí burúkú obìnrin ní ìlọ́kọ. So when Iyabo was dragging Ijesha to prison, you cannot beg on behalf of your ọmọ afẹ́ to spare Ijesha. And you end up with enemy of your ọmọ afẹ́. Ó yẹ kán lọ pa gbogbo yín. Ẹ̀yin tẹ́ bá tún ṣì ń wo fíìmù àwọn pípù yìí, ọ̀run àbá tí ń jẹ́ tọmọtọmọ yín. Ẹ̀dẹ̀ bá ṣe wo fíìmù àwọn pípù yìí, ẹ̀dẹ̀ bá ṣe wo fíìmù wọn, ọ̀run àbá tí ń jẹ́ tọmọtọmọ yín. Ẹ̀dẹ̀ bá wo fíìmù wọn. He who wants equity must come with clean hand. You want the society to bless you, you must bless the society back. Iloko, where is your conscience? How can you later become a best friend of your ọmọ afẹ́'s enemy? Èyí tí Iyabo Ojo ṣe fún mi tó ṣe fún ọkọ mi, ó ń ṣayé yìí mọ́, kò sẹ́ni tó máa parí ìjà yẹn. Ká má tí sọ wípé Ijesha lọ sí ẹ̀wọ̀n ọdún 5. Iloko, you now end up in the same camp. That camp tó wà yẹn sìn, ó lè celebrate ọmọ afẹ́. Kí ló lọ ṣe níbi, kí lẹ lọ ṣe surprise baby shower funfun. Mo ń sọ̀rọ̀ yín, àwọn èèyàn rò pa lásọ jù ní, àwọn èèyàn rò pa láṣẹ jù ní. Mo ń sọ yí àwọn èèyàn tẹ́ ti waste dànù, tẹ́ dẹ̀ máa ṣojú fún. Ẹ̀yin lẹ máa waste àwọn èèyàn, ẹ̀yin lẹ máa sunkún lọ́jọ́ burial, ẹ̀yin lẹ máa fòkú wọn gba donation. Ìyá afẹ́ Ìlọ́kọ, mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tó jẹ́ pé ìwọ kọ́ lẹni àkọ́kọ́ láti celebrate ọmọ afẹ́ pẹ̀lú ọmọ òkúkú ọwọ́ ẹ. Anybody tó ọmọ afẹ́ ẹ bá fẹ́ is none of your fucking business. Torí ìgbà tó ń ṣe ọmọ afẹ́ fún ẹ, your life was miserable. Ìgbà yẹn ló gbé ọkọ ẹ lọ sẹ́wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára, and she stood for you. Nígbà tí wọn náà rán ọkọ ẹ lọ sẹ́wọ̀n. So nígbà tí ọ̀tá rán ọkọ ọmọ afẹ́ lọ ẹ̀wọ̀n, why are you not there to celebrate her? Mo ń béèrè pé kí lẹ lọ ṣe baby shower fún Lumini fún. Gbogbo yín tẹ́ ṣe baby shower pátápátá, kò sí kankan nínú yín tó celebrate ọmọ kókó yẹn. Sí Lumini, ọjọ́ tá jọ sọ̀rọ̀ tó jẹ́ kí n mọ̀ pé Ijesha ló lọ́mọ, mo ní ṣẹnu ẹ báyìí. Yàtọ̀ sí pájọ sọ̀rọ̀ Ijesha, gbogbo ẹnu ni mo fi sọ. Kò yẹ kí n sọ ilé àmọ́ máa sọ. Èmi ti ṣe nǹkan kan fún sí Lumini rí tó jẹ́ pé nǹkan tó tóbi láyé àtọ̀run tí sí Lumini gan mọ̀ pé mi mo ṣe. Ó ṣẹ̀ṣẹ̀ rántí ní 2 weeks ago ni, 2 months ago. Ó ṣẹ̀ṣẹ̀ rántí ni tó wá sọ fún mi pé sister tó tọ́ mà ní mo máa ti gbàgbé ilẹ̀ máa ṣe. Kò rántí rí, mi ì búlì ẹ̀ rí, mi ò búlì ẹ̀ rí, etí kejì ò gbọ́ rí, a lọ sí pèjẹ lọ stock ẹ̀ rí. Aṣọre yẹn fún láyé àti lọ́run, a dẹ̀ ń fàdúrà ràn lọ́wọ́, a dẹ̀ ń promote ẹ̀ lórí péjì wa. Tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ṣe irú oore yẹn fún, ayé gbọ́dọ̀ ti parí. Bàbá Ijesha, bọ̀dá Lánre, industry ball ní wọ́n máa gbá yín títí tẹ̀mí máa fi bọ́ lára yín. Bọ̀dá Lánre jáde lẹ́wọ̀n, mo ń bá bọ̀dá Lánre sọ̀rọ̀, mo ń gbóhùn àwọn ọmọ onítíátà, the same àwọn ọmọ onítíátà wọ́n súnmọ́ Iyabo Ojo bí iṣan ọ̀run, the same àwọn ọmọ onítíátà lọ ṣe baby shower fún sí Lumini, àmọ́ tí wọ́n lè celebrate ọmọ òkókó yẹn. Bọ̀dá Lánre, ẹ lè dẹ́rù yín gbé. Mo máa lo case yín as case study láti stop Iyabo Ojo láti pa àwọn ọmọ mi. Bọ̀dá Lánre, mi ò gbèjà yín, necessity ni mò ń ṣe gẹ́gẹ́ bí abiyamọ. Ẹ lè dẹ́rù yín gbé, ẹ ní mind of your own, ẹ dẹ̀ think
beyond the box gbogbo ìgbésí ayé yín inú film industry yẹn so kò sóore téèyàn fẹ́ ṣe fún yín nínú film industry yẹn bẹ́ẹ̀ lọ sẹ́wọ̀n àfàìmọ̀ kan má fi kú rèwerèwe pa yín torí pé ẹ̀ nígbàgbọ́ nínú ara yín gbogbo ìgbésí ayé yín inú film industry yẹn bọ̀dá Láre wọ́n rún ẹlẹ́wọ̀n ọdún 5 ó wá padà sọ́wọ́ àwọn ọmọ tó ń rún ẹlẹ́wọ̀n ó yẹ kí wọ́n fọ ẹ̀pọ̀n ẹni pẹ̀lú rọ́bà ó yẹ kí wọ́n fọ ẹ̀pọ̀n ẹni èyí tí Iyabo Ojo ṣe fún mi àtọkọ mi lásán ó máa jẹ̀yà kú lọ́wọ́ mi kò sí bàbá ńlá kú ẹni tó lè bẹ̀bẹ̀ ó máa jẹ ìyà yẹn kú tọmọtọmọ ẹ̀ bọ̀dá Láre tó bá jẹ́ pé o ti ṣiṣẹ́ ní ìyàtọ̀ sí film industry ò bá mọwọ́ ọ̀tá rẹ̀ ó mọwọ́ ọ̀tá rẹ̀ ẹ̀wọ̀n tó ń rún ẹ lọ yẹn ó kọ rí bí fíìmù ni ó mọ̀ pé wọ́n ti bà títí ẹ jẹ́ eré ló máa pè ìgbẹ̀yìn ló ń dolókun àdá ọmọ tó bí tó bá bẹ̀ sí ní dàgbà kò síkú tó fẹ́ pa ẹ́ ju tó ń ṣe fún ẹ̀yin lọ bọ̀dá Láre ẹ ní orí tẹ̀ ń rò ẹ ní orí ìwọ ẹ̀ rí for the fact that you don't know gravity of what they have done to you ó jẹ́ kí n lè bá yín sọ̀rọ̀ tó bá jẹ́ pé ẹ mọ gravity tó ń ṣe fún yín ni ọ̀rọ̀ èmi àti yín ò bá gbéra wa olórí burúkú ìbànújẹ́ ọmọ wúlè mọ́tì ṣe mọ̀ pé ìgbà tí èmi àti ẹjọ́jọ́ yìí ṣù tó wá fún mi ṣe mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà pè mí ẹ̀lú àbúrò mi kí ló tún dàwọ́ àti arẹjá ń pọ̀ fi sílẹ̀ ẹjọ́ àbúrò mi mo wá kọ́ ti fídíò àrẹjá mo kọ́ tiẹ̀ sí Ìjẹ̀ṣà ṣe mọ̀ pé Ìjẹ̀ṣà ò mọ̀ wípé ìjà òun ni mò ń gbè egéṣì ìbànújẹ́ ọmọ wúlè mọ́tò àrẹjá ṣe mọ̀ pé Ìjẹ̀ṣà ò mọ̀ kí ló dẹ̀ bí mi nínú ni wípé Àrẹ̀já àti Iyabo Ojo wọ́n ti jọ ń ṣàbùrú yẹn bọ̀ nígbà tí Iyabo Ojo lọ ṣe show against mi lọ́dọ̀ Bíọ́lá Àrẹ̀já ń ṣíà ẹ̀ ìyàwó ẹ̀ ṣíà ẹ̀ tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ nígbà tí Àrẹ̀já máa jáde olórí burúkú alákìísà aláyé bàjẹ́ ẹni títí ẹ ti ta gbogbo ìṣẹ̀dá tó ń gbèjà Àrẹ̀já ìgbẹ̀yìn àwọn ọmọ yìí máa dàbí ìgbésí ayé Àrẹ̀já ẹ̀yin kan tẹ́ bá ti rí jẹ tẹ́lẹ̀ ẹ ní rí jẹ mọ́ ayé yìí máa dàbí ayé Àrẹ̀já ni mo wá kọ́ ti fídíò ibi tí Àrẹ̀já ti admit pé tòótọ́ ní Ìjẹ̀ṣà rè wọ́n wá ṣe báyìí àbúrò mi Àrẹ̀já ń ṣá ṣé yẹ ká Àrẹ̀já ń ṣe báyìí fún mi kọ́ tí bàbá Ìjẹ̀ṣà sọ ni so tí nǹkan t'Àrẹ̀já ń ṣe yẹn tí ò bá ní ṣe pẹ̀lú Ìjẹ̀ṣà you don't understand Ìjẹ̀ṣà ò rẹ́dì láti rí aburú nínú nǹkan tí àwọn pípù yìí ṣe èyí tó bá kan Ìjẹ̀ṣà ní Ìjẹ̀ṣà fẹ́ fi ra pítì get me give me cup yes put it in the cup ọ̀ntì ìgbà tí mo cut video yẹn pé tí mo ní bàbá Ìjẹ̀ṣà even tẹ́ bá pààyàn kò tọ́ sí ẹni onítíátà kankan lẹ́nu láti bà ti yín jẹ́ tó bá máa bà ti yín jẹ́ kí ará àta bà ti yín jẹ́ ẹ má jẹ́ kó jẹ́ onítíátà ẹgbẹ́ yín ló máa bà ti yín jẹ́ you don't understand until I sent him the video so when I sent him the video if tẹ́ bá listen sí bó ṣe ó stand down like he didn't know. He did not know. The same thing in 2019. Tí bàbá Ìjẹ̀ṣà pè mí, Lizzy, kí ló fa wàhálà ìwọ àti Ràkúnmí onígbọ́ná? Mo ní bàbá Ìjẹ̀ṣà àwọn ọmọ yìí tí ń pa àwọn èèyàn. Àwọn ọmọ yìí tí ń sẹ̀tì àwọn èèyàn bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà ní tí wọ́n lè máa wòran. What is that? What is it? Bàbá Ìjẹ̀ṣà ní máa wòran. Mo ní bàbá Ìjẹ̀ṣà. Nítorí àwọn ọmọ yìí ń ṣe kì í ṣọ̀rọ̀ wòran. Bí wọ́n bá wòran, àwọn ọmọ yìí máa rán yàn lẹ́wọ̀n. Ẹ̀gbọ́n tí bàbá Ìjẹ̀ṣà sọ. Bàbá Ìjẹ̀ṣà ní tó bá jó oníṣẹ́ òun máa dákẹ́ o òun ní sọ̀rọ̀ mo ní wàláhì bàbá Ìjẹ̀ṣà àwọn ọmọ yìí máa ṣe fún yín ẹ̀dẹ̀ máa lo ẹ̀wọ̀n wọ́n ní tó bá dìgbà yẹn táwọn bá sọ̀rọ̀ ìlọ́mọ àlè làwọn
ṣáà pé kò dùpọ̀dún kan tí Ìjẹ̀ṣà fi lọ ẹ̀wọ̀n ẹ jẹ́ n calculate ẹ̀ fún 2019 around August September ní kéèsì èmi àtàwọn ọ̀rà kan ní 2020 May ní Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n ẹ̀rí pé kò pọ̀dún kan sorry 2021 sorry come help me kill this jewelry at the back ẹ má bínú. ẹ jọ mú bọ̀. mo bọ̀ máa jì sí ṣé you see am n bọ̀ ṣe no this one this place. 2021 May Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n a year and 3 months nígbà tí Ìjẹ̀ṣà wà ní crisis tí Ìjẹ̀ṣà pè mí Lizzy àbúrò mi èmi náà ti dé o ó sọ fún mi bí gbọ́ mi bàbá Ìjẹ̀ṣà ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn ọmọ pé bó ṣe rí rèé mo ní mo sọ fún yín pé àwọn ọmọ yẹn wọ́n ti dìdàkudà gan mo ní bàbá Ìjẹ̀ṣà ọ̀rọ̀ rí ṣètò tọ́lẹ̀ rí bàbá Ìjẹ̀ṣà ní tí gbogbo ayé ò bá trust òun Lizzy ṣé ò trust òun rape Lizzy ṣé bóun máa ń rí ẹ tó máa ń mú àwọn ọmọ kéékèèké mo ti wá location mi rí dáadáa èmi náà ti lo location ẹ rí